Ẹ kú dédé àkókò yìí níbi tí ẹ ti ní àǹfààní àti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Mo sì kí wa wípé a kú òpin ọ̀sẹ̀ yìí, kò ní jẹ́ òpin ìgbé ayé wa láṣẹ Elédùmarè. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní dì. Ẹ̀yin tẹ́ ń subscribe sórí ìkànnì yìí, a dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ pé òkun. Ẹ̀yin tẹ́ sì ń wò wá lóòrèkóòrè, a dúpẹ́ gan ni o, nítorí pé ẹ̀yin gangan báyìí ní èjìká tí ò jẹ́ aṣọ jábọ́ lọ́nu wa. Olúṣọlá Ṣọlá lórúkọ ọ̀nà yìí lẹ́kàn lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara àkíní mi. Màjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn. Ẹ mọ̀ pé lórí ìkànnì yìí, ìkànnì Olómi Ọgbọ́n TV, eléyìí tí máa ń wá ìlọsíwájú fún gbogbo ilẹ̀ Yorùbá, tí máa ń wá ìlọsíwájú fún gbogbo ọmọ káàárọ̀ òjíire àti tí ń wá ìlọsíwájú fórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ tún wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ jájọ jẹ gbádùn ohun tá a tún mú wá tá a jíròrò lé lórí ìròyìn, àwọn nǹkan tó jẹ ẹyọ jáde lásìkò yìí tá a jíròrò lé lórí ní àsìkò yìí. Ẹ má gbàgbé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ subscribe sórí ìkànnì wa yìí, ẹ dákun. Ẹ bá wa like, ẹ fìdúngbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ṣé rí ìròyìn tí mo fẹ́ mú wá yìí? Baálé ìlú kan ní ìpínlẹ̀ Ondo ni má ṣe o. Baálé ìlú yìí wọ́n fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 12. Olóyè ni wọ́n o nínú ìlú, kódà àwọn olórí ìlú, baálé ni wọ́n. Bó bá jẹ́ wọ́n ń dádé ni, wọ́n bá jọba. Lára àwọn àtúnṣe òfin kan tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún ṣe, tí àṣẹ ti ọ̀dọ̀ ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹ̀yùn màmá wa kékeré ẹ̀kún tó tọ̀dọ̀ wọn wá, wípé kí wọ́n máa fi ojú àwọn afurasí ọ̀daràn tí wọ́n bá mú, kí wọ́n máa fi ojú wọn hàn nínú àwọn fọ́nrán fídíò àbí lórí ìròyìn tá a bá gbé jáde. Dípò bẹ́ẹ̀, ká máa gbé àwòrán àwọn ọlọ́pàá tàbí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ yẹn sí orí àwòrán yẹn. Bí n bá ṣe bẹ́ẹ̀, wọn ò bá fún wa ní àǹfààní láti gbé àwòrán baálẹ̀ jáde, ṣùgbọ́n màá dárúkọ baálẹ̀ yẹn, màá dárúkọ ìlú yẹn, màá sì dárúkọ ìjọba ìbílẹ̀ tí ìlú yẹn wà àti ìpínlẹ̀, àti mọ̀ pé ìpínlẹ̀ Ondo ni. Ẹ̀fún òní mú wa, òdì òní dè wá. Bẹ́ẹ̀ sì rèé, bẹ́ẹ̀ fún ò bá mú wa, tédì ò bá dè wá. Tá a bá wà ní ìpele agbára kan, ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe jẹ́jẹ̀jẹ́ o, nítorí pé agbára máa gun ni o. Tágbára bá dẹ̀ ń gun ni, í máa ń gun ni nígùnkùgùn ni. Agbára ò ní gùn wá, kò ní tì wá pa láṣẹ Elédùmarè. Ìlú kan wà, abúlé kan wà tí wọ́n ń pè ní abúlé Láàgbà. Ìjọba ìbílẹ̀ Ondo East ni wọ́n wà, Ondo East Local Government ní ìpínlẹ̀ Ondo. Baálé ìlú bẹ̀ lọ́pọ̀ ọkọ̀ wọn ní Olóyè Adéníyì Ìfẹ́dayọ̀. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ìlú bẹ̀ tàbí ẹ̀yin tẹ́ súnmọ́ bẹ̀, ẹ ti mọ̀ wọ́n. Òun ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ọmọbìnrin ọmọ ọdún 12 ni wọ́n kì mọ́lẹ̀ o, kí wọ́n ṣe pé ẹ̀kan so. Baálé yìí, Olóyè Adéníyì Ìfẹ́dayọ̀, wọ́n kàǹpù ọmọ yìí, wọ́n kàǹpù ẹ̀ sínú ilé ni. Wọ́n kàǹpù ẹ̀ sínú ilé, wọ́n á fún lóúnjẹ, ó bá fún lóúnjẹ tán, wọ́n á ṣe làlàkíbó kó tó di pàṣírí wọn tú. Ìdí pàtàkì tí ẹ rí pé mo sọ wípé ìdí pàtàkì tí a fi máa ń sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n jẹ́ aṣáájú ni wípé láti wọ́n máa pè wọ́n ṣàkíyèsí, láti máa kì wọ́n lọ wípé epo kì í wẹ́rí tí ń wọ aṣọ pupa àbẹ́ni tó wọ aṣọ dúdú o. Ẹni tó wọ aṣọ funfun, tó wọ aṣọ àlà, lèpo máa ń wá kiri o, láti báṣọ àlà jẹ́, láti báṣọ funfun jẹ́.
bàbá sì pè wọ́n ṣàkíyèsí kí wọ́n sì kíyèsí náà pẹ̀lú. Ó yẹ jẹ́ ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́, ọwọ́ ti bà baálẹ̀ olóyè Adéníyì Ìfẹ́dayọ̀ yìí o. Wọ́n ti wà lágọ̀ọ́ ọlọ́pàá, nítorí pé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, ìyẹn PPRO ti ọlọ́pàá, ìyún Báàmi Ọláyínká Àyànládé, wọ́n ṣàlàyé fún àwa akọ̀ròyìn bí ìṣẹ̀lẹ̀ òun náà ṣe ṣẹlẹ̀. Nígbà tí ìkan lára àwọn tí wọ́n wà ní agbègbè yẹn tó jẹ́ bíi ẹlẹ́rìí tí ó sọ pé káwọn akọ̀ròyìn má fowókọ òun léde, tá a sì tọ́jú orúkọ rẹ̀ pamọ́, ló ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ó ní ó tó ọ̀sẹ̀ méjì gbáko tí ọmọ ọdún 12 yìí tó ti wà nínú ilé baálẹ̀, 2 weeks lọ́mọ yẹn wà nínú ilé baálẹ̀. Ó ní ìgbà tí wọ́n máa gbé ọmọ yìí dé, ọ̀kadà kan ni wọ́n lọ fi gbé ọmọ yìí wá, tí wọ́n sì fi gbé ọmọ yìí dé. Ìgbà tó gbé dé, wọ́n gbé wọnú ilé baálẹ̀. Wọ́n ní lẹ́yìn kí baálẹ̀ kọ́ fún ọmọ yìí ní ẹ̀kọ́, ìyún ògì tó bá ti fún mú, baálẹ̀ ò sì bá nájọṣepọ̀. Wọ́n béèrè ọjọ́ orí ọmọ yìí, lórí ọmọ ọdún 12 lòun. Baálẹ̀ wá ń kí ọmọ ọdún 12 mọ́lẹ̀ kó tó di wípé àwọn tú sí ọwọ́ àwọn ọlọ́pàá, àwọn tó ń fi mú fílẹ̀ ládùúgbò fi ọ̀rọ̀ yẹn tó àwọn ọlọ́pàá létí, ìyẹn ọ̀run ọlọ́pàá tó súnmọ́ agbègbè abúlé láàgbà yẹn tí ń bẹ níjọba ìbílẹ̀ Ondo East. Ní kété tí wọ́n fi tó wọn létí, wọ́n gbé ìgbésẹ̀ lóníkọmọ kébé gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá láti lè lọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀. Nígbà ọmọ adébẹ̀ ni wọ́n rí ọmọbìnrin yìí ní tòótọ́ nínú ilé baálẹ̀, tí wọ́n sì mú ọmọ yìí láti dóòlà ẹ̀mí rẹ̀. Ṣé wá rí ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti mú wọn, tí wọ́n ti mú baálẹ̀, tí ìròyìn tó ti dọ́wọ́ àwọn akọ̀ròyìn, ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lóbìnrin, ẹ mọ̀ pé tọ́rọ̀ ọba ti di wípé ìfipábánilòpọ̀ lọ́kùnrin sóbìnrin báyìí, àwọn obìnrin yìí mú ní kékeré o. Àwọn obìnrin yìí mú ní kékeré, òun ló sọ bàbá Ìjẹ̀ṣà síbi tó wà báyìí. Kí Lédùmarè ó bá wa yọ ńbẹ̀. Àwọn ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lóbìnrin, Nigeria Association of Women Journalists, làwọn náà ti sọ wípé àwọn ti dìde báyìí láti tọpinpin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun náà, láti lè rí wípé ìdájọ́ tó péye ó wáyé lórí ọ̀rọ̀ yìí. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ yìí àti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àti akọ̀wé rẹ̀ tí wọ́n gbé àtẹ̀jáde òun náà jáde, yan arábìnrin Tọ́lá Gbàdámọ́sí, yan alága àti akọ̀wé arábìnrin Tósìn Igbótegbo ọ̀nà, ni wọ́n fi àtẹ̀jáde yẹn léde wípé àwọn náà ṣetán láti tọ́ pinpin rẹ̀. Ṣé wá rí ohun tó mú èmi wá jáde wá sọ̀rọ̀ lé lórí ni wípé when we talk about our elders, tá a bá sọ̀rọ̀ nípa àwọn àgbààgbà wa, àwọn tí wọ́n jẹ́ bí aṣojú wa, ṣebí ìlú tó jẹ́ ìlú kéréje ni wọ́n yan baálẹ̀. Ẹ wo orú baálẹ̀ yìí nìsínyìí. Tá a bá sọ nípa àwọn aṣojú wa, àwọn aṣáájú wa yìí, kì í ṣe wípé a fẹ́ fi tàbùkù tàbí a fẹ́ fi yẹ̀yẹ́ wọn o. Kì í ṣe pé a fẹ́ fi sọ̀rọ̀ sí wọn, bí kò ṣe pé láti fi pè wọ́n ṣàkíyèsí. Bàbá pè wọ́n ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà tí àwọn náà máa wò pé ojú gbogbo ní ń wò wọ́n o. Àwọn ò gbọ́dọ̀ ṣàṣemáṣe léyìí o. Báwọn bá ṣàṣemáṣe léyìí, ọ̀rọ̀ wọn ò fún káàkiri o. Ẹ jọ̀ọ́, baálẹ̀ yìí náà yàtọ̀ sọ́ba aládé, nítorí pé olórí ìlú ni baálẹ̀ ọkọ ìlú. Olórí ìlú láàgbà náà làwọn náà. Ẹ wá já wo irú ìwà tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ yìí. Ọmọ ọdún 12, kí ni ò bá ṣẹlẹ̀ tí wọ́n wá kàǹpọ̀ ọmọ ọdún 12 mọ inú ilé fún odindi ọ̀sẹ̀ 2 gbáko. Ẹ jẹ́ á sọ, ẹ mọ̀ wípé tí a bá gba òmìnira gẹ́gẹ́ bí Yorùbá nation, all these people, gbogbo àwọn wọ̀nyí ni wọn yóò jẹ́ aṣáájú, wọn sì jẹ́ olórí wa.
ó possible kó jẹ́ pé bóyá olórí ọba ní ìpínlẹ̀ Ògùn ni yóò jẹ́ aṣojú ìpínlẹ̀ Ògùn. We might not use democracy. Ó lè jẹ́ àwọn lọ́balọ́ba náà lábọ̀. Ẹ mọ̀ bá a ṣe ń bá àwọn tí wọ́n jẹ́ aṣáájú ní ìsinyìí, bá a ṣe ń bá wọn sọ̀rọ̀, àwọn tí wọ́n wà nínú ìṣèjọba àwarawa ni wọn, àmì democracy, àwọn tó wà nínú government, bá a ṣe ń bá wọn sọ̀rọ̀ ní ìsinyìí. Ẹ mọ̀ wípé à ń pè wọ́n ṣàkíyèsí ní ṣá, in one way or the other they will know wípé àwọn aráàlú kíní kan yìí ò dùn mọ́ wọn nínú kíní kan yìí ò dùn mọ́. Ṣùgbọ́n tá a bá pè àwọn tó jẹ́ títọ̀dọ̀ ti wa náà ṣàkíyèsí, àfàìmọ̀ kí wọ́n má padà wá fi ojú ìṣẹ̀ṣe gungi. Ibi gẹrẹjẹ báyìí ni wọ́n máa ń sọ pé à ń bá gbà, ṣó jẹ́ kí wọ́n bá baálẹ̀ níbi ìwà ìbàjẹ́ yìí. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday yìí ni ìròyìn jáde lọ́sẹ̀ tó ta wà nínú rẹ̀ yìí o. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa láǹfààní láti mọ̀ gbé jáde. Bí àwọn baálẹ̀ wa, àwọn lọ́balọ́ba, àwọn níjòyè wa, wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé ibi gẹrẹjẹ báyìí là ń bá gbà, ipò àpọ́nlé la fi wọ́n sí. A ò gbọ́dọ̀ bá wọn nípò àbùkù, a ò gbọ́dọ̀ bá wọn nípò yẹ̀yẹ́. Ẹni ìsìn ṣe mọ̀ pé I'm very sure baálẹ̀ yìí tí wọ́n ti ẹ̀rọ yẹ orúkọ wọn gan. Adéníyì Ìfẹ́dayọ̀. Wọ́n náà ti lè máa gbé ìgbésẹ̀ láti lè di ọba aládé kan, wọn náà jẹ ọba aládé onílẹ̀kẹ̀. Tó bá yẹ pé wọ́n ti fún wọn láǹfààní láti jẹ ọba ńkọ́, irú ìwà ìbàjẹ́ yìí ṣé adé ò bá ṣe mọ́ wọn lórí? Ẹ jẹ́ kí gbogbo wa panupọ̀ ká tún ilẹ̀ Yorùbá ṣe o. Bí a ṣe ń panupọ̀ sọ àwọn nǹkan táwọn gómìnà wọn, tí president, tí commissioner, tí minister tí wọ́n ń ṣe tí kò tọ́, tá a sì ń sọ fún wọn, ẹ jẹ́ ká panupọ̀ ká sọ nǹkan tí àwọn tí wọ́n jẹ́ aṣojú wa ní ti ṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ máa sọ nǹkan tí wọ́n bá ń ṣe tí ò bá da náà, káwọn náà lè máa mọ àtúnṣe tí wọ́n máa ṣe ni o. A ò sọ láti fi tàbùkù wọn tàbí láti fi yẹ̀yẹ́ wọn tàbí láti fi wọ̀ wọ́n láṣọ àbùkù. Rárá, bí kò ṣe to advise them, for them to correct themselves. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lágbára ṣe Èdùmàrè. Ṣé ẹ mọ̀ yín pé tó bá yẹ pé baálẹ̀ yìí àwọn náà ti ń dùn láti jẹ ọba, káwọn náà ti di ọlọ́ba ní abúlé wọn. I'm very sure ẹni tó jẹ́ commissioner for chieftaincy àti local government affairs, àwọn gbọ́dọ̀ sọ́kà Ọlọ́run ní ká má ti fún baálẹ̀ yìí ní adé, ká má ti gbọ́ pa lẹ̀kẹ̀ lé lọ́wọ́. Ṣé ohun tí yóò bá máa fi ṣe lélẹ̀? Ó lè ní kí baálẹ̀ ó má fẹ́ ìyàwó tó bá gbé ṣe wù wọ́n. Wá sì jọ ọmọdé ọmọ ọdún méjìlá. Eléyìí burú o. Ìwà ìbàjẹ́ yìí tá a sì ń bá lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò bójú mu o. Kò bójú mu tó o. Ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ti gbé yàtọ̀ wá leléyìí o. Ṣé ẹ mọ̀ wípé ọmọbìnrin tí baálẹ̀ yìí tí wọ́n kì mọ́lẹ̀ tí wọ́n bá lájọṣepọ̀ yìí fún dídí ọ̀sẹ̀ méjì nínú ilé wọn tó jẹ́ ọmọ ọdún méjìlá ẹ̀, ọmọ Fúlàní ni. Kí ló kọ bàbá rẹ̀? Ó kọ bàbá rẹ̀ ní jẹ́ Àjàyí Fúlàní. Iṣẹ́ tí bàbá ẹ̀ ń yàn láàyò náà ni iṣẹ́ ọlọ́dẹ. Kódà bàbá ẹ̀ lánàá òde òní yìí ló ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ti sọ fún àwọn akọ̀ròyìn pé òun fẹ́ ìdájọ́ tó yé èkóró báyìí wípé baálẹ̀ ó kì ọmọ òun mọ́lẹ̀ fún dídí ọ̀sẹ̀ méjì ló fi wà nínú ilé. Nígbà tí òun pe baálẹ̀ láti sọ fún pé baálẹ̀ ọmọ yìí, nítorí bí nígbà wọn tọ́rí ọmọ wọn lọ mú lọ sílé ìwòsàn láti lè ṣètọ́jú rẹ̀. Nígbà tó òun pe baálẹ̀ bẹ̀rẹ̀ sí ní ra ọwọ́ bẹ̀bẹ̀ sóhun pé òun ṣetán láti fún òun lówó. Ẹ ṣé ká wá sọ pé baálẹ̀ gbẹ̀san àwọn Fúlàní ni. Nítorí pé ọmọ Fúlàní ni ọmọ tí baálẹ̀ tó kì mọ́lẹ̀ tí wọ́n bá lájọṣepọ̀ yìí. Ṣé ká sọ pé baálẹ̀ gbẹ̀san Fúlàní ni? Àbí ṣé kìí ṣe pé àfàìmọ̀ kó má padà wá dá ìjà Yorùbá àti Fúlàní lẹ̀ lẹ́yìn abúlé yìí ṣá? Elédùà yóò ràn wá lọ́wọ́, yóò sì ṣàánú fún kó wá wa. Ẹ wo mi ò ní rí ju báyìí lọ fún ti àkókò yẹn. Iná ẹ fi ìrònúgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ má gbàgbé subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV.
tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ ẹ fẹ́ polówó, àyè wà dáadáa. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yìí. Títí dìgbà tá a fi pàdé, eré ayọ̀ àtàláfíà òun náà la fi pàdé. A kú palẹ̀ mọ́ oṣù tuntun. Ẹ wo ìparí oṣù yìí ìrì àwàwárí láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.